forúkọ lárúṣẹ tó sùn mí ọmọ ádámọ̀ ti gbàgbé olùdílé ọlọ́run dákúndàbọ̀ ìbáwọ̀ ló ń bọ̀. mo wà kọ́ rẹ̀ èwo ló ń wò yìí. ọ̀rọ̀ pípù yìí náà ni tí wọ́n forúkọ Ọlọ́run bójú. tó bá jẹ́ àwọn tó ń sọ̀rọ̀ wọn yìí lélẹ́yìí tó gbé ìwé wọn sọ́wọ́ yìí wọ́n forúkọ Ọlọ́run bójú. àwọn eléyìí ṣiṣẹ́ Ọlọ́run ní tòótọ́ ní gidigidi ni. gidigidi. àwọn tó jẹ́ pé táláìsàn bá dọ́dọ̀ wọn kí á pálẹ̀ ẹ̀kan báyìí ló máa dìde kó lórí ìdùbúlẹ̀ àìsàn yìí tó bá gbókè ṣòro lọ́dọ̀ wọn gbogbo ẹ̀ máa di pẹ̀tẹ́lẹ̀ ni àfi bẹ́ẹ̀ ni pé Jésù padà wá sáyé lẹ́ẹ̀kejì ni ó dá mi lójú nìkan tí mò ń sọ fún ẹ yìí. ó máa ṣe Gbádéjọ àṣewọ náà wà ní òkùnkùn ó wà ní òkùnkùn ó máa ṣe o imú mà níkà o tó jẹ́ ká gbóòórùn àṣebí tó bá mú ẹni èyí tó pera ní pásítọ̀ Olúwọlé ó lè ní ẹlẹ́wọ̀n tó ní bẹ́ẹ̀ ni mo mọ̀ dáadáa ni àní tó bá mú iye tí alákọ̀ọ́rí ẹ̀ kó jẹ́ níbi iṣẹ́ kọ́ wọ pálábẹ́ẹ̀ tó ṣẹ́gi ó ní máa kúnlẹ̀ síwájú ẹ̀ kó gbàdúrà fún ẹ àní ìjọ tí mo mọ̀ pé òun ni pásítọ̀ níṣẹ́ mo wà ọmọdé báyìí tó tọ́ ni. wo ọ̀rẹ́ ní tèmi o méjì lọ́lọ́run dáyàn o ó ṣàmọ̀ yẹn pé méjì mẹ́ta lọ́lọ́run dáyàn méjì ó dá mi lójú kò ń ṣe àwọn tó ń sọ̀rọ̀ ẹ̀ ní kò ń ṣe àwọn ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lèmi kí ní ti déwájú wọn tí mo ti jẹ́rìí sábàá Olúwa náà tí wọ́n máa gbọ́ tuntun níjọ́ kan báyìí ó ń ṣe ìsọjí bí máa ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà nìyẹn pé ní ìlú yẹn òjò rọ̀ láti bí ọdún mélòó kan sẹ́yìn bí máa ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà nìyẹn pé kójò rọ̀ ká tó ṣẹ́jú pé láàrin ìṣẹ́jú méjì òjò bolẹ̀ ni àwọn ilé iṣẹ́ Olúwa ní tòótọ́ ní gidigidi àfi bẹ́ẹ̀ ni pé Apostle Paul nínú Bíbélì ló padà wá sáyé ni iṣẹ́ Ọlọ́run ní tòótọ́ ni má jẹ́ ká tiẹ̀ fi wéra wọn kò jọra wọn rárá wọn ń ṣe wá kò ń ṣàwọn tó ń sọ nìyẹn kò ń ṣàwọn o. sójú mu á tàn mí jẹ ni mo trust memory mi náà Olúwọlé náà mo ní. òlí èké afa èké wọn pọ̀ nígboro wọn á jìyà láyé yìí ò wá tún jẹ lọ́run ẹkún pẹ́ di alẹ́ àyọ̀mọ́ lọ́jọ́ kan ẹ má jẹ́ ká wá torí ohun ayé ká báyé lọ ayé tí yípadà wọn kò yé mi mọ́ àti ń forúkọ lárúṣẹ tó sùn mí ọmọ ádámọ̀ ti gbàgbé olùdílé ọlọ́run dákúndàbọ̀ ìgbà wo ló ń bọ̀ gbogbo iṣẹ́ wa tí a ń ṣe gbogbo ìwà tí a hù gbogbo ọ̀rọ̀ wa tí a ń sọ ẹ jẹ́ ká máa ṣọ́ra nítorí Olúwa yóò mú gbogbo ṣẹ́ wa sí ìdájọ́ àti gbogbo ìkọ̀kọ̀ ire tàbí ibi ayé tí padà kò yé mi mọ́ àti ń forúkọ lárúṣẹ tó sùn mí ọmọ ádámọ̀ ti gbàgbé olùdílé ọlọ́run dákúndàbọ̀ ìgbà wo ló ń bọ̀ ayé tí padà. fún ìlọ síwájú ìgbéga oríire ńlá ìdàgbàsókè tó ju eléyìí lọ ní gbogbo ìgbà. olúwa o jẹ kágbá máa gbé ní sọdá ló wọlé. sọmọ pé gbogbo ìjọ wa yẹn mo gbọ́dọ̀ gbọ́ pé ẹ̀gbọ́n ti dólúwọ rí o. ọpẹ́ ni fún Ọlọ́run fún gbogbo nǹkan tó ń dùn èṣù àtẹ̀ṣe onígbà gbogbo iṣẹ́ ọwọ́ wa jẹ́. àmín ya Allah. sáà mo fi pé bí gbogbo nǹkan ṣe yí padà ẹ̀ ó yẹ kí owó tàwa náà lè gbé pẹ́ẹ́lí sókè díẹ̀ sí. ìdè mi bó ṣe jára ẹ wálẹ̀ wo àwa tó ń wò yìí à ń ṣànìkànjọ pọ̀ ṣé o mọ̀ pé
men of God ní gbogbo àbáṣe dóye. Mímí mọ́ Ọlọ́run dẹ̀ ní ṣe kí ni kò ní fi wálẹ̀. Bíbélì ní ọ̀yà alágbàṣe tọ́ sí ọ̀yà lẹ́yìn Bíbélì wí ṣùgbọ́n owó alágbàṣe ní ìtumọ̀ ẹ̀. Ṣe sùúrù gbogbo ètò tá ó yẹ káwa náà ṣe lọ́ọ́ máa jáde kó ṣe déédéé gbogbo ẹ̀ láti ṣe. Bídèmí tí o bá ṣàkíyèsí dáadáa a rí i pé ìgbà tí èmi àti Goriola wá báyìí ò rí báyìí ń gbà yẹn. Bídèmí wọn náà ti yàtọ̀ sórí Al-Qur'an ní intansoro ńlá ha yansorikum wáyé sábìtì àkìdá àmọkùn. Àwa ìwọ̀nba Bíbélì lèmi kò tí ló wá fa mi fagún sí lọ títí. Olúwo Al-Qur'an ní ẹránṣẹ́ Ọlọ́run ọba lọ́wọ́ kọ́lọ́run náà lè ràn yín náà lọ́wọ́. N tó wí ni. Sórí máì kọjú sórí gbogbo wa ti fẹnu kò tẹ́lẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ń bá wa ṣiṣẹ́ pátá la máa ra mọ́tò kọ̀ọ̀kan fún. sori kò bẹ. Ẹ má bínú ẹ lò tọ́. Ìwà jẹ́ káwọn ìdúpẹ́ náà rí gbọ́ ọ. Bẹ́ẹ̀ ni ọ̀dà kà. Yẹ wà báyìí. Àfẹ́sà wọlé láti. Mọ́tò olójúkòkò. ayé tí padà wọn kò yé mi mọ́ àti ń forúkọ lárúṣẹ́ tán sùn mí ọmọ Ádámọ̀ ti gbà. Fústọ̀pù kọ gọ́nsọ̀pù ni kí ló ń sọ gan tẹ́nu ẹ̀ òdùn báyìí wo kò sí owó sùkúù kankan lọ́rùn bí mo ṣe wà sórí wọn bá dídì tó wà lọ́rùn mi fẹ́ fi kàmpéènì ìwọ náà mọ̀ pé mò ń ta sí ṣíàmà ọ̀bọ̀ rẹ̀ lẹ̀ wà lóṣòdì ọ̀bọ̀ ẹ̀ mi tẹ̀fẹ́ gbá oṣù lọ́yẹ̀ lọ́ọ́ gbé mi ẹnu sí yẹn mi fẹ́ ta bẹ̀ lọ́wọ́ ẹ̀. Ètùtù ní ọgbà. Ètùtù ní ọgbà. Kíni? Àwọn ibi mo ṣe Hello. Lẹ́kọ̀ọ́, o ta lẹ́mọ́ mi lójú. Ṣé àwọn orúkọ mi ló wà lórí ìwé nìyẹn? Ẹ má bá wọn fà á rà o. Ẹ padà sábúlé, ẹ padà sábúlé. tó o bá gbọ́ ní orúkọ Jésù wá ṣe àmì lórúkọ Jésù mo ní ní orúkọ Jésù. àmì lórúkọ Jésù. mo ní gbogbo ọ̀tá yín kí Olúwa kó mú wọn sọ ní orúkọ Jésù. àmì lórúkọ Jésù. gbọ́ orin yìí Olúwa ò máa wúrí kẹtẹ sáré. Olúwa gbọ́ bí àwọn ẹ̀mí ti ń kọ orin yìí la etí ẹ̀ kó o sì máa fi làákàyè rẹ gbọ́ mi kó o wá la ẹnu rẹ gbòòrò láti kọ orin yìí. Ó ní ọba tó di kìnìún lẹ́nu mọ́ fún Dáníẹ́lì Élì Ọlọ́run òun náà ló di Ísọ̀ lẹ́nu mọ́ fún Jákọ́bù máa gbọ́ pé gbogbo kìnìún ayé tí a tẹ̀ mọ́ bá mi mú so.